tí wọ́n rọ́bà fíìmù pokúlẹ̀ fọba ní báàmì àjàgì lábá alẹ́ ààrẹ kúnú eléégún dìgbòlúgi tí wọ́n yànnà fi ń rọ́bà àfin kábíyèsí wọn ọ̀dàgbà du ọba pọ̀ ẹ̀ ní rọ́bà fi ń lọ́ba pa àjàgì látàbílẹ̀ mẹ́sàn-án kó tó di kó dúró ìyá bá mi àjàgì lálẹ́ òun pẹ̀lẹ́ bọ́ tí sórí bàbá mi àjàgì lára òde àpèrí ọba tí ń gbàdọ̀ balẹ̀ ọba tí ń gbàdọ̀ balẹ̀ ọba sáà ní bàbá mi àjàgì lára òde àpèrí ọmọ àdọ́kọ níbi tó wó pé sọ mo fi nǹkan mọ ìmọ̀ ìbọn nǹkan mọ ìmọ̀ àjàgì látàbílẹ̀ mẹ́sàn-án kó tó di kó dúró ikú níbẹ̀ lọ́nà ẹ̀yà fún àrùn níbẹ̀ lọ́nà ẹ̀yà go bá àmì àjàgì lára òde àpèrí ọkùnrin tí ṣe ń tẹ́lẹ̀ kan kò lè ṣe ojúmọ́dé rẹ́sà àdó ọmọ ọbẹ̀lẹ̀ fòpọ́n àjàgì lọ́nà lẹ́bọ̀ wá owó so dúpẹ́dúpẹ́ àókà aláìláńlò lẹ́bọ̀ wá owó so dúpẹ́dúpẹ́ àókà bẹ́lẹ̀ fòpọ́n ló lẹ́bọ̀ wá owó so dúpẹ́dúpẹ́ àókà àjàgì lọ́nà lẹ́bọ̀ wá owó so dúpẹ́dúpẹ́ àókà
ìyá àjọmọ́ ní lọ́lẹ̀ ìyàwó nítorí ìyàwó lọ́wọ́. àjàgbé òjijì bá mọ̀ pé mi èmi ọmọ àjàgbé lábàlẹ̀ àìkú níjó lọ́lẹ̀ ìyàwó nítorí ìyàwó lọ́sọ̀. ìyá àjọmọ́ ẹlẹ́gbẹ̀ẹ́ láìkó ojú.
Thank you very much. Thank you very much. Thank you very much. Welcome. Thank you. Adukan. Adukan. Ọ̀gbẹ̀rì. Ibi ní àwọn ayẹyẹ ni ọ̀dẹ́wọ̀n kẹta rí lápò lápàlápà bí kẹta àti rí lápò lóye lóye. Bí wọ́n sọ pé àná ni àwa náà kó Elédùmarè ọba tó dọ́dọ̀ gbogbo wa dáṣe ní ọmọ ìbọn gbọ́dọ̀ ó mọ èèyàn. Ìbọn mi dán oògùn òde lákàáyé ọ̀sìn mọ́ lọ́kọ̀ mi kó kọ̀rọ̀ sí lómìnirìmìnì odò tí bẹ́lẹ̀ yẹn ni àmúdájọ́ owó. Ogúndẹ́kun mọ́ padà lẹ́yìn àwa. Lọ́kà ayé gbàmí dákun mọ́mọ́ jẹ́ sí ìdè lọ. Àwọn ọmọ ẹni tí ò gbọ́ ọmọ ẹni tí ò mọ̀ràn wọn níbi ògún bá palẹ́wọ́ gbọdọ̀ òun ó sì gbogbo lọ. Lọ́dẹ̀ ò mọ̀ pé òòṣà tó bá palẹ́ tó gbọdọ̀ ó lè gbogbo lọ́wọ́ ẹni ọkọ̀ mi ọ̀wọ̀ nílé lóko ọ̀wọ̀ lódò.
pọ̀ àbá bímọ ìbà lọ́wọ́ rẹ̀ ìbà akọ́dá dédé o a máa ti ṣe bàgbà. Ìbà akọ́dá
oṣù tó mọ̀ra wọn. Thank you very much.